Ó yá o. Ibì kan bẹ tó gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀nkan dé dúró. Farabalẹ̀ máa wò ó. Yorùbá Gidi TV. Ìkànnì rẹ ni o. Ó yá subscribe, like ẹ, ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. Máa wò ìṣó. Kékeré ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi ó máa lọ, ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi. Mo ń fa àkókò ìsọfún àpé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi, Yorùbá TV, Yorùbá Gidi. Ibi tá a lè wò, tá a lè máa ṣà, tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣé o. Which kind thing, see people. Kẹ́nikẹ́ni ó mọ̀ dá Yorùbá lẹ́kun o. Ẹ má bá Yorùbá jà lórí ọ̀rọ̀ yìí nítorí pé Yorùbá mọ̀ ń tí ń ṣe. Ṣé pé mọ̀ pa mọ̀ ń tà ń ṣe ni? Yorùbá ń pé ẹjẹ́ á dá dúró láàyè ara wa ká dá wà ká lè wà lálàáfíà ni. Ìjọba Nàìjíríà ti balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ látijọ́ wọn ti ṣàkóso. Kí ni rírí tá a rí? Àwọn òpópónà tí wọ́n ṣe fún wa gbogbo látàyé Awólọ́wọ̀ náà la ṣe ń lò dàsìkò yìí, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn àtúnṣe òpópónà tó yẹ kí wọ́n ṣe kọ́nà ó yọ̀ kùlùlù kó fẹjú dáadáa, irọ́ ni. Ṣe ni wọ́n fi ń kó wa lówó jẹ, wọ́n ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ. Fún àpẹẹrẹ, òpópónà tẹ́ ń wò yìí ni òpópónà tó lọ láti Àkúrẹ́ lọ títí dé ọ̀nà Ìbàdàn. Òpópónà yìí kan náà ló lọ tó já Kogi lọ́hùn-ún, ẹ lè gbàbẹ̀ dé Èkìtì. Òpópónà yìí kan náà ńlá lè tọ̀ tá a fi já ìlú Oǹdó lọ sí ọ̀nà Benin. Òpópónà yẹn ò jù kékeré báyìí lọ o. Òpópónà yẹn lẹ́ọ̀tọ̀ lọ títí tẹ̀ fi máa dé Iléṣà o láti ìlú Àkúrẹ́. Ṣé irú òpópónà yẹn ló yẹ kó jẹ́ tẹ́rẹ́tẹ́ báyìí? Ọ̀nà tó yẹ kí wọ́n ti dualize kan ti ṣe kó ti jẹ́ ọ̀nà oníbejì, oníbẹ̀rin pàápàá, kó ní àyè tó fẹ̀ tó láti fi gba ọkọ̀. Abájọ tí jàǹbá ọkọ̀ fi ń wáyé láwọn ojú pópó wa lójoojúmọ́. Mo kàn lo eléyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ kan ni o. Àwọn ojú pópó wa wọ́n ti di páńpẹ́ ikú. Ẹ wá ń pé kí Yorùbá má béèrè fún òmìnira tiẹ̀. Díjọ́ wo la fẹ́ ṣe yẹn dà? Ẹ wá wòye ẹ̀mí àwọn èèyàn tó ti sọnù nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Ẹni bá farabalẹ̀ láti wo fídíò mi yìí, òye òye dáadáa sí ìdí tó fi yẹ kí Yorùbá ó gbòmìnira kúrò lábẹ́ ìjọba amúnisìn. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè ló parí tí Yorùbá ní sọ́ọ́ nìdúró. Ó yá o. Ibì kan bẹ tó gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀nkan dé dúró. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Ó jẹ́ n tó bani lọ́kàn jẹ́ púpọ̀ nígbà tá a rí bíjọba Nàìjíríà ṣe ń fọwọ́ ara ẹ̀ pa àwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin. Gbogbo bí nǹkan ti ń lọ ó ń fi hàn wípé ìṣèjọba tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà kò ka ẹnikẹ́ni sí. Ẹ̀mí ẹ̀dá èèyàn èyíkéyìí ò tiẹ̀ jọ wọ́n lójú. Ṣebí ń ṣe ló yẹ kíjọba Nàìjíríà ó fọwọ́ bojú pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó jọni lójú èyí tó ṣẹlẹ̀ lẹ́nu àìpẹ́ yìí nílùú wa. Lẹ́yìn ìgbà tí wọ́n pa ọkùnrin kan báyìí tórúkọ rẹ̀ ń jẹ́ Owólabí tó ní ilé ìtura ìyún hòtẹ́ẹ̀lì nílùú Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ rántí wípé àwọn Fúlàní karambání ajínigbé agbénipa ló dẹ̀mí ẹ̀ légbodò láì tó ọjọ́? Wọ́n pa á
lẹ́yìn ìgbà tí wọ́n gba mílíọ̀nù 5 náírà. Ṣé mọ̀ pé ìjọba Nàìjíríà ò rí nǹkan kan ṣe sí i? Lẹ́yìn ọ̀rẹ̀yìn ìjọba ilẹ̀ Amẹ́ríkà wọ́n wò pé lóòótọ́ ọmọ Nàìjíríà lárákùnrin yìí, síbẹ̀ ọmọ Amẹ́ríkà náà tún ni. Wọ́n wá gbé òkú ẹ̀ láti ilẹ̀ yìí lọ sórílẹ̀-èdè wọn, nítorí pé ìyẹn jẹ́ àmì pé ọ̀rọ̀ ìjọba Nàìjíríà gun òjò ìjọba ilẹ̀ Amẹ́ríkà lójú. Báwọn ò bá mọ rírì mọ iyì ẹ̀mí èèyàn, ìjọba ilẹ̀ Amẹ́ríkà fi hàn pé àwọn mọ pàtàkì wà láàyè lọ́dọ̀ tàwọn. Ẹ wá gbọ́ mi o, ó lé ní 40 ọdún sẹ́yìn báyìí tí ìjọba ilẹ̀ Cameroon àti ìjọba ilẹ̀ Nàìjíríà ti fẹnukò lórí ìpinnu ìgbésẹ̀ kan tí wọ́n fẹ́ gbé, pé àwọn méjèèjì wọn ò gbẹ́ dáàmù kan sí Cameroon, ìkejì sí Nàìjíríà. Ìjọba ilẹ̀ Cameroon ti gbẹ́ dáàmù tiwọn. Tó sì wà fún ni wípé nígbàkigbà tí omi bá kún, tí wọ́n bá ṣí dáàmù tiwọn lọ́hùn-ún, ìyẹn nílẹ̀ Cameroon, lẹ̀ Nàìjíríà náà yóò láǹfààní láti ṣílẹ̀kùn dáàmù tiẹ̀ fún omi tí ń bọ̀ láti Cameroon láti ríbi dé sí. Ìyẹn ò ní jẹ́ kí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ìkún omi, kó dá wàhálà sílẹ̀ ní Nàìjíríà débi pé yóò wá máa mú ẹ̀mí àwọn èèyàn lọ. Ẹ wá wò ó, ẹ wo iye èèyàn tó kú nínú oṣù tá a wà yìí níṣe tí wọ́n ṣí dáàmù sílẹ̀ ní Cameroon. Ó mà ṣe o. Ẹ wá gbọ́ mi. Láti ọdún 1982 tíjọba Nàìjíríà ti fẹnukò lórí ìgbésẹ̀ gbígbẹ́ dáàmù yìí, ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ wípé wọn ò tí ì parí dáàmù ọ̀hún ní gbígbẹ́, wọn ò tí ì ṣe é tán títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ìyẹn Dasen Hausa Dam. Èyí tó sì jẹ́ wípé ó ti dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ láti ìgbà tíjọba ilẹ̀ Cameroon ti ṣí dáàmù tiwọn, tómi ti jáde ńbẹ̀ láti Lagdo Dam. Àwọn agbègbè bíi Kogi, ìpínlẹ̀ Benue àtàwọn ìpínlẹ̀ míì lápá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀kún omi yìí ló ti ṣe lọ́ṣẹ́, àwọn èèyàn sì ti fara gbá gidi. Níbàámu pẹ̀lú ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ Nàìjíríà, ìyẹn National Emergency Management Agency NEMA, Manzo Ezekiel, ó ṣàlàyé ọ̀rọ̀ wípé nínú ọdún 2022 yìí, àgbàrá tó wáyé yìí kò tí ì wáyé rí láti ọdún 2012. Tọdún 2022 yìí jẹ́ èyí tó lágbára púpọ̀. Ṣé wá rí dáàmù yìí, ìyẹn adágún odò Lagdo Dam, eléyìí tí wọ́n ṣí inú oṣù September náà ni wọ́n ṣe. Láti oṣù September tí wọ́n ti ṣí dáàmù yìí, ǹjẹ́ lẹ mọ̀ wípé èèyàn tó lé ní 3,000, ìyẹn 3,274 èèyàn nípínlẹ̀ Benue ni àgbàrá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti ṣàkóbá fún, nígbà tó jẹ́ pé èyí tó lé ní 1,000 ìyẹn ilé tí ń lọ bí 1,213 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti di èyí tí ò wúlò mọ́, tó ti bàjẹ́ látara àgbàrá omíyalé yìí. Nípínlẹ̀ Jigawa ńkọ́, kò dín ní èèyàn 92 èèyàn tó ti gbẹ́mìí mì. Kí ló pa wọ́n? Àgbàrá òjò ni o, omíyalé ni o, nítorí pé wọ́n ṣí dáàmù sílẹ̀, ìjọba Nàìjíríà sì kùnà ojúṣe tiwọn. Àwọn èèyàn tí ò tiẹ̀ nílé mọ́, tí wọn ò rí bí gbé mọ́, tí wọ́n ti di aláìnílé látàrí omíyalé yìí ní ó dín ní 651,000 èèyàn níjọba ìbílẹ̀ 6 ọ̀tọ̀ọ̀tọ̀. Ó mà ṣe o. Ṣé bá ti máa bá a lọ rèé? Yorùbá ló tó. Àwọn ò fẹ́ kí ìjọba ẹlẹ́sìn mẹ́rin kó bá wọn. Yorùbá fẹ́ dá wà láàyè tiẹ̀. Ojúṣe kan ṣoṣo tá a ní láti ṣe, èmi àtiwọ, ni pé ká dira wa mú gírí níṣọ̀kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ojútùú kan ṣoṣo tá a rí sí ìṣòro Nàìjíríà lọ́wọ́ yìí ni pé kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Yóò ṣe ṣe o. Ìfẹ́ wa kúnlẹ̀ wá o. Ilé ìbí wa. Kàgbéga, kàgbéga.
ọmọdé pẹ̀lú àgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ọmọdé pẹ̀lú àgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. ọmọdé pẹ̀lú àgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. ẹyẹ èèyàn mi jẹ́ wo mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé lóbi oògùn ní láyé ìwé yóò padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì olùyọ is it right to be saying that to the president of the church totally wrong. Totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹni gómìnà tó wọlé kókò àmọ́ ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní sọ́ọ́ dúdú. ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo ní pọ̀nkan dé dúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àfi tá lọ́wọ́ bá pè mí lóko àfi tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ kò kéjọ ní jó ẹnì kò jórí ó ti ṣe àbíkẹ́ máa bẹ̀rẹ̀ fẹ́lá ò sọ fún ìdààmú àdúgbò fẹ́lá ò sọ fún ní wèrè olóore Ọlọ́run sọ pọ̀ ti Fẹlá ní ìsìn tó yàn bá fẹ́ kọ bí Fẹlá àyànmọ́ Fẹlá nù o Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́wọ́ bá lọ́wọ́ sí kò ní ṣe. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.